Ẹ̀yin èèyàn, kí ló ń ṣẹlẹ̀ sí Dàmọ́lá Ọlátúnjí báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ìdí tí mo fi máa ń sọ fún wa wípé kí a gbìyànjú kí a máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa lọ́lọ́kan òjọ̀kan. Ìròyìn nípa Dàmọ́lá Ọlátúnjí òun là mú wá fún yín lénìí. Kí ló ṣe é tí wọ́n fi báńdèjì gbogbo ojú rẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé ó ní ìjàmbá ọkọ̀ ni tàbí ó sì nǹkan kan tí ó tún ṣe é? Ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa fún yín ní kókó inú ìwé ìròyìn náà bí a ó ṣe máa sọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí Dàmọ́lá Ọlátúnjí gangan nínú fídíò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ìdí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé picture Dàmọ́lá Ọlátúnjí ó ti ń rìn sókè sódò lórí ìtàkùn ayélujára Instagram àti àwọn ìtàkùn ayélujára tó kù. A ò mọ̀ kan tí ó ṣe arákùnrin yìí, a ò tí fìdí ìròyìn yìí múlẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa gbàdúrà fún Dàmọ́lá Ọlátúnjí wípé Ọlọ́run á fún un ní ara tí ó le o. Ẹ̀yin èèyàn wa, ṣé Dàmọ́lá Ọlátúnjí nìyí? Ẹ wo bí arákùnrin yìí bó ṣe dà. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Nollywood movie? Kí ló ń ṣẹlẹ̀ ní Nollywood industry? Ṣé accident la máa pè léyìí ni tàbí a máa sọ wípé ayé ló tún ṣe Dàmọ́lá Ọlátúnjí báyìí? Èyí tó bá wù kó jẹ́ nínú méjèèjì, ẹ jọ̀wọ́ ẹ ṣáà máa gbàdúrà fún Dàmọ́lá Ọlátúnjí wípé Ọlọ́run á mára ẹ̀ yá. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Irú eléyìí gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.